a gbìn sí mi lára, ohun tí èṣù gbìn sí mi lára tó ní kó máa báyé mi dàgbà, ẹ̀mí mímọ́ fàtúyà, ẹ fọwọ́ àgbélébù fàtú, ẹ fi ọwọ́ tá a kàn níṣó fàtú, ẹ fi agbára àjíǹde fàtúyà. Gbèsè tá a gbè sí mi lára, àìní tá a gbè sí mi lára, àìlákòjọ tá a gbè sí mi lára, àìsàn tá a gbè sí mi lára, ọwọ́ rẹ tá a kàn níṣó ẹ fi fàtúyà, ẹ fàtú lára mi, lára ọmọ, lára aya. Ẹ pariwo ní ìgbà kejì, ohun tí èṣù dìídì gbìn sínú ayé mi, èyí tó gbìn sínú ọpọlọ mi, èyí tó gbìn sátẹlẹwọ́ mi, èyí tó gbìn sábẹ́ ẹsẹ̀ mi, èyí tó gbìn sílé ọmọ mi, èyí tó gbìn sínú ilé mi, ọwọ́ rẹ tá a kàn níṣó ó yẹ máa fàtú, ẹ fi fàtú kúrò pátápátá tí gbòǹgbò ó yá àdúrà rẹ. Akọ ẹgbẹ́ gbogbo kìdíbi tí bàbá mi ò bá gbìn, a ó fàtú tí gbòǹgbò, ẹ fàtú tí gbòǹgbò. Ẹ fàtú tí gbòǹgbò. Ẹ fàtú tí gbòǹgbò. Ẹ fàtú tí gbòǹgbò. Yìí tá a gbè sínú ojú ọ̀nà mi tí ò jẹ́ ń lọ, tí ò jẹ́ ń kọjá, tí ò jẹ́ kílẹ̀kùn ó ṣí, tí ò jẹ́ kọ́nà ó ṣí, tó ń lé orere dànù lọ́nà mi, ẹ fàtúdà, ẹ fàtúdà, ẹ fàtúdà. Ẹ fàtúdà, máa sọ̀rọ̀ nínú ayé ọmọ, ẹ fàtúdà. Ohun tá a gbè sínú ṣọ́ọ̀bù yẹn, tá a gbè sínú ilé látọwọ́ èṣù àtàwọn ọmọ ogun ẹ̀, ẹ fàtúdà. Ẹ fàtúdà. Ẹ pariwo ní ìgbà kẹta, ohun tí èṣù fi tì mí tó ní kó jẹ́ ẹnìkejì mi, ṣe mọ̀ pé èṣù ò ní nǹkan gidi lọ́wọ́, ohun téṣù fi tì mí tó ní kó máa báyé mi dàgbà, tó ní kó máa bá mi lo ọjọ́ orí, tó ní kó máa bá mi lo ìgbà àti àkókò, Jésù fàtú tí gbòǹgbò, agbára àjíǹde o àti ìgòkèrè ọ̀run rẹ ó yá kó fàtú dànù. Àdúrà dá. Ohun téṣù gbé tì mí, ohun téṣù fi tì mí tó ní kó máa bá mi wọlé jáde, tó ní kó máa bá mi dàgbà, tó ní kó máa ṣẹ́ nìkejì mi, ẹ fàtú dànù tí gbòǹgbò. Agbára àjíǹde fàtúdà, agbára àjíǹde fàtúdà. Maraba sakatara bakapo, lebreke seketero, ẹ fàtúdà. Ohun tó ń bẹ nínú ẹ̀jẹ̀ mi, ohun tó fara pamọ́ sí mi lára, tó ń yọ mí lẹ́nu, tó fara pamọ́ sínú ilé mi, ẹ fàtúdà. Àṣẹ méjì ọ̀run fàtúdà, ẹ fàtúdà. Ó yẹ kó rí bẹ́ẹ̀. Jókòó gẹ́gẹ́ bí aṣẹ́gun.
ṣí bíbélì rẹ sínú ìwé Hébérù orí kọkànlá. Ìwé Hébérù orí kọkànlá. Ìwé Hébérù orí kọkànlá. A wò láti ẹsẹ̀ keje sí ìkẹjọ. Nípa ìgbàgbọ́ ni Nóà, nígbà tí Ọlọ́run kìlọ̀ ohun tí kò tí ì rí fún un, ó bẹ̀rù Ọlọ́run, ó sì kọ́ ọkọ̀ fún ìgbàlà ilé rẹ̀ nípa èyí tí ó dá ayé lẹ́bi, ó sì di ajogún òdodo tí ń ṣe nípa ìgbàgbọ́. Nípa ìgbàgbọ́. Níbi tí a kà yìí, ẹ rí pé gbogbo fásitì yẹn ò ju ẹyọ kan lọ, just one. Mo sọ fún wa pé gẹ́gẹ́ bí àkòrí àwọn akọni nínú ìgbàgbọ́ apá kẹrin. Àwọn akọni nínú ìgbàgbọ́ apá kẹrin. Mo sọ fún wa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn akọni láòkọ́ fún dìtẹ̀ wọn, ìyẹn túmọ̀ sí pé ẹ̀kúnrẹ́rẹ́ gbogbo ohun tí wọ́n ṣe tán tí gbogbo ohun tán là kọjá ìdojúkọ kì í ṣe gbogbo rẹ̀ lákọ. Ṣùgbọ́n Bíbélì kọ àwọn nǹkan kan sílẹ̀, ohun tó sọ wọ́n di akọni táwa náà lè ṣe. Torí ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé ohun tó máa sọ́dà akọni nínú ìgbàgbọ́, nínú ìran rẹ̀, nínú ìdílé rẹ̀, ó wà nú ayé ẹ̀ ṣùgbọ́n kò kà á sí. Ohun tó rẹ̀ kó lè sọ ń dákọni nìkan ni bóyá bí ààwẹ̀ àdúrà tàbí kó máa lórí òkè káàkiri. Ṣùgbọ́n tó yẹ pé ohun tó máa sọ́dà akọni gangan tí ó mú kán má gbàgbé ẹ̀ láyé nínú ìran tí ẹ̀ bá ṣe gbàgbé Nóà, ó wà nú ayé ẹ̀ bọ̀ tó kà á sí, kò lè rẹ́ni sọ fún. Ìdí tó fi gbọ́dọ̀ tẹ́tí dáradára ìyẹn kí wọ́n náà lè wà lára àwọn akọni nínú ìgbàgbọ́. Gbọ́ mi dáadáa, pé ènìyàn di akọni tàbó fẹ́ di akọni kò túmọ̀ sí pé bóyá ó máa kọ́lé ńgbà mi tàbó máa ralẹ̀, kò túmọ̀ sí pé bóyá ó máa bímọ ńgbà mi tàbó máa fọkọ gidi, kò túmọ̀ sí pé bóyá ó máa jí òkú dìde. Torí gbogbo àwọn tá a ti ń bábọ̀ tá a pè ní akọni bẹ̀rẹ̀ látòrí Ébẹ́lì ò jókòó dìde, àdẹ̀ rí níbi tá a kọ́ pé bóyá ó ra mọ́tò tàbí bóyá ó ra pléènì. Nítorí gbogbo àwọn táwa ń pè lákọni lóde òní wọ́n ń ṣakọni jẹ̀bẹ́tẹ̀ ni wọ́n wájú Ọlọ́run tí kò tiẹ̀ dá wọn mọ̀. Wọ́n ra jẹ́ẹ̀tì, ó dáa tó bá jọmọ Ọlọ́run tó bá ra jẹ́ẹ̀tì kò tí tó burú, tó ra ship, tó ra gbogbo ó wu Ọlọ́run, àánú lórí gbà. Bọ́ kì í ṣe gbogbo àwọn akọni yìí la gbọ́ wípé bóyá wọ́n kọ́lé sí Lẹ́kì àbí wọ́n kọ́lé sí Banana Island àbọ́ kọ́lé sí Abuja àbọ́ kọ́lé sí Orange City, the coolest estate in the world. So irú àwọn yẹn la máa ń wò bí akọni, ta máa ń pè àwọn akọni leléyìí, àwọn tọ́lọ́run mọ̀ leléyìí, àwọn tó tọ́lọ́run gbọ́ àdúrà àwọn leléyìí. Irọ́ ló pa. Pé èèyàn kọ́lé yóò túmọ̀ sí pé Ọlọ́run gbọ́ àdúrà ẹ̀. Ẹ̀rẹ́ ni tó ṣẹ́ṣó tó kọ́lé ni tọ́lọ́run ló wá gbàdúrà ẹ̀. Àbẹ́ni tó nígbà téèyàn pààyàn tó kọ́lé tàbí tó lu orílẹ̀-èdè ní jìbìtì, tó ra pléènì, tó ra gbogbo ẹ̀, tó wá lọ́lọ́run ló gbàdúrà ẹ̀, tó wá ní àánú ni mo rí gbà. Ó rà àánú gbà. So torí pé bóyá ò tí ì kọ́lé ìyẹn ò túmọ̀ sí pé bóyá Ọlọ́run ò gbọ́ àdúrà ẹ̀. Ọlọ́run lè máa fi kíkọ́lé ẹ tàbí àìkọ́lé ẹ jàre kó máa fi dín nǹkan kan fún ẹ ní àwọn ìgbà. Ó lè dorí ọmọ ẹ lọ́lọ́run àti bẹ̀rẹ̀ ilé kíkọ́. Bẹ́ẹ̀ni, a gbọ́ nípa Babalọ́lá náà, ẹ wo bọ́lọ̀ ń ṣe lè tó. Ó yẹ kó nílé sí Banana Island, ó yẹ kó nílé sí Lẹ́kì. Wọ́n nígbà tó máa chẹ́ẹ̀kì àkáǹtì bàbá, bóyá lówó ẹ̀ wọ 1000 nínú àkáǹtì. Kí ló fà á? Gbogbo owó tó bá fún bàbá ṣe ló máa ń fáwọn aláìní. Gbogbo owó tó bá ti fún báyìí, ẹ lọ withdraw ẹ̀ wá, a máa fáwọn àmà aláìní, àwọn opó, ìfiṣẹ́ Olúwa, àwọn èèyàn tó kù fún káàtó, àwọn tó wà tó ń ṣàìsàn ló máa kó fún àwọn akọni nìyẹn. Kì í ṣe àwọn tó lọ kówó jẹ kó ká lè máa sọ pé the most richest man in the whole Africa, the most richest
woman in the whole Nigeria. No. Àwọn akọni máa ń fẹ́ kó jẹ nínú ohun tí wọ́n ṣe làálàá fún, ohun tí wọ́n tiraka fún. Àwọn akọni ó ní tọ́lọ́ fi ń qualify gbogbo àwọn kìíní yà á kà sí, ṣùgbọ́n eléyìí là ń gbé yẹ̀wò. Ìdí ẹ̀ ló jẹ́ pé ẹ̀rẹ́ lómi a máa wọ ẹni tó wọṣọ tó dáa jùlọ nínú church, a máa wọ ẹni tó wọ bàtà jùlọ, ẹni tó gbé mọ́tò best car wá, irú wọn ló máa ń pè lákọni ní òde òní. No, àwọn akọni nínú ìgbàgbọ́. Mo ti sọ kọ́ fún wa rí, that is one of the big ministry ni. Iṣẹ́ agbára máa ń ṣe arọ dìde, òkú jíǹde, afọ́jú ríran, adití gbọ́ràn, àgbọ̀ndọ́lọ́mọ, àwọn èèyàn lówó. Inú pásọ̀ yẹn ń dùn torí kì í forí òkè ṣeré, fífàdúrà ṣeré, fífi bíbélì ṣeré, nítara fúnṣẹ́ Olúwa. Inú ẹ̀ dùn, èrò ń kún ṣọ́ọ̀ṣì, gbogbo ẹ̀ ń dùn ń lọ. Nígbà òdọjọ́ kan gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní lọọlẹ̀, àwọn èèyàn ń dínkù, ẹ̀rí ò pọ̀ mọ́, gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe ló bá bẹ̀rẹ̀ sí tẹra mọ́ orí òkè ju tàtẹ̀yìnwá lọ. Bó ṣe ń tẹra mọ́ ní gbogbo ẹ̀ ń lọọlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Olúwa ṣé mo ṣẹ̀ ní? Ló bá wọnú àwẹ̀ àtàdúrà lọ ọlọ́jọ́ gbogbo. Olúwa ló ṣẹ̀, mi ò padà lẹ́yìn ẹ̀, ṣùgbọ́n èrèdí tí gbogbo ẹ̀ fi ṣẹlẹ̀ ní pé ìránṣẹ́ mi ti kú. Ìránṣẹ́ ẹ̀yin kẹ̀, Olúwa mi ò kú, èmi ni ìránṣẹ́ ẹ̀yin, ibi tẹ́ ẹ fi mí sí náà mú wa. Àfi tí bá rẹ́ni pè mí tí ń dẹ̀ lọ ṣe program dẹ̀ máa ń béèrè lọ́wọ́ ẹ̀. Ó ní náà ìwọ kọ́ ni mò ń lò, ìwọ kọ́ ni mò ń gbàdúrà ẹ̀. Ó lẹ́ni tí mò ń gbàdúrà ẹ̀ nínú ìjọ yẹn tí ṣe agbára fi ń ṣe. Ó ní what? Kì í ṣèmi lẹ́ ń gbọ́, kì í ṣàwẹ̀ mi orí òkè mi. No. Akọni mi kan wà tó ti kú. Ta ni? Ó ní ẹni tó kú níbi ọ̀sẹ̀ mẹ́ta sóṣù kan sẹ́yìn. Kò sẹ́ni tó kú nínú àwọn mínísítà wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí ìwò títí ó padà lọ bá Ọlọ́run. Olúwa, kò sẹ́ni tó kú nínú kíní bí yìí. Olúlẹ́lẹ́ nìkan tó kú. Ó ní àfi ìyá àgbàlagbà kan tó máa ń gbálẹ̀ báyìí, tó máa ń fọ tọ́lẹ̀tì tí àwọn ẹni láàrọ̀ pé ó dẹ̀ kú. So ibi òkú ẹ̀gbọ́n mi ò ráyè lọ. So mo ráwọn èèyàn ní pé kán lọ because ẹ mọ̀ mo busy kí ní kan lọ́wọ́ sọ pé ẹni yẹn gangan ni ìránṣẹ́ mi. Pé àdúrà ẹ̀ ni mò ń gbọ́ tí mo fi ń ṣe gbogbo iṣẹ́ tó ń rí yẹn, àwọn ẹ̀rí yẹn. Pé torí pé lẹ́yìn ìgbà tó bá gbá ṣọ́ọ̀ṣì tán tó fọ tọ́lẹ́tì tó ṣe, pé ṣé o kíyèsí pé òun ló máa ń gbẹ̀yìn sí ṣọ́ọ̀ṣì, á wá kúnlẹ̀ lórí epo, á bẹ̀rẹ̀ sí gbàdúrà. Olúwa jẹ́ kí àwọn èèyàn rí ìwòsàn ní ìjọ, jẹ́ kí ọ̀nà là fún àwọn ènìyàn. Olúwa jẹ́ kí ọ̀run ṣí fún iṣẹ́ ìránṣẹ́ yìí. Olúwa jẹ́ kí ogun máa ṣẹ́, kí ogun èṣù kó máa tẹríba. Olúwa jẹ́ máa yàn kún ìjọ rẹ. Ó lè gbàdúrà fún 3 hours. Pẹ́pẹ́ gbà mí wà pásẹ̀ aṣọ pọ̀ máa wò pé yẹ kí ìyá mi fẹ́ ti church. Okay, màmá ẹ bá ti ń lọ ọkọ mẹ́wàá bẹ́ẹ̀ kẹ́ ti church. Ọkọ sọ fún gẹ̀ẹ́tì máa pé tí ìyá yẹn bá ti ṣe kí ní ẹjẹ́ láì mọ̀ pé àdúrà ìyá yẹn ló ń ṣiṣẹ́. Òun rẹ̀ kórí òkè tó ń lọ káàkiri bí akọni, gbogbo ohun tó ń ṣe yẹn ló mú kọ́lọ́run máa gbọ́, kò mọ̀ pé. So ó wá dùn pé so ẹni lọ́lọ́run lò tó rẹ̀ pé òun lọ́lọ́run lò ní tóun òde wá lọ bí òkú ẹ̀. Ngbò ya ló bá announce màmá àgbàlagbà tó kú níbi oṣù kan sẹ́yìn kankan torí àwọn ọmọ òróró ṣòkú èlò lọ fún àwọn èèyàn tó ní kọ́ lọ bá wọn ṣe látọ̀ fún bóyá bíi 20,000 kan pé ẹ fi kún un tó bá fẹ́ ṣe ń bẹ̀. Ló bá pe gbogbo ẹbí wọn jọ, ẹ má bínú, ó yẹ kóun wà ní òkú ìyá ìṣe pàtàkì nínú ìjọ. Làwọn èèyàn bá wọn pé pàtàkì wo ni ìyá àwọn wá ṣe nínú ìjọ? Àmọ́ ìyá wájú àwọn tó ń gbálẹ̀ ṣọ́ọ̀ṣì tọ́lẹ̀ ọ̀fọ̀ tọ́lẹ̀tì lọ. So kí wá ní kíní pé so nítorí ìdí èyí a máa tú òkú ìṣe ni o, a máa tú òkú ìṣe pé mo ṣẹ̀ṣẹ̀ ráyè báyìí ni. Mo gbọ́ pọ́ ní ẹ̀ẹ̀kan dín àkàrà kan lẹ ṣe nínú abúlé níbẹ̀ lẹ́kọ̀ọ́ lẹ́sàrẹ́ bò níbo lẹ́ bòyá mọ́ àti gbé lọlé ẹgbẹ́ ní àwọn lẹ́ a máa tú òkú ìṣe. Pásítọ̀ yìí wọ́n sọ pé ó fà débi wípé àwọn èèyàn ń wò pé ṣé kò jùyà tó ń gbálẹ̀ yìí lọ ni. Wọ́n fa òkú yẹn, wọ́n ó náwó ṣe àwọn tó máa tún pé ẹ lọ ẹ má bẹ ẹ wú ẹ fún ní special burial.
wọ́n ra casket olówó ńlá láyé ìgbà tí nǹkan ṣì níyì casket 100,000 ó dàbí gbà téèyàn ra casket 10 million sí ẹ gbé síbẹ̀ pé tó òun ni tí n bá mọ̀ pé òun ni n bá ti pay attention sí nígbà tó ṣe olúwa ní ipa àkọ́kọ́ ló kọ́ ṣe olúwa kí ló wá kù báyìí wá yan ẹlòmíì sí ibẹ̀ yẹn tí orúnkún rẹ̀ ò ní mọ́jù níwájú ọlọ́run tá a máa fi orúnkún kúnlẹ̀ gẹ́gẹ́ bí Paul sọ pé mo kúnlẹ̀ níwájú bàbá tí mò ń bẹ ọlọ́run so pé tá a máa bẹ ọlọ́run fún mi bí ìyá ìṣe ń ṣe máa gbọ́ òdíṣẹ́ ti ẹlọ́run ni máa ṣe tọ́jọ́ tẹ̀lé bó ṣe fẹ́ lòmí sí bẹ́ẹ̀ iṣẹ́ bá tún bẹ̀rẹ̀ àwọn akọni ìdí ẹ̀ ló yẹ pé tá a bá dọ̀run àwọn tí a máa rí adé oníràwọ̀ torí adé márùn ló wà fún àwọn ọmọ ọlọ́run èyí tó bá ṣe adé àwọn àjèrè ọkàn ó wà bẹ́ẹ̀ so àwọn tí pẹ̀ẹ́rẹ́ lómi tó ẹ pé gbogbo adé márùn ìlú máa gbà ẹ máa wò pé ọlọ́run má bínú o ní kí n béèrè ṣé kì í ṣe paṣẹ abáyé níta ẹ kó adé márùn fún lágbájá tó wá jẹ́ pé àwa tá ti ẹ̀jọ́ olùdásílẹ̀ tó jẹ́ pé adá ṣọ́ọ̀ṣì lẹ̀ káàkiri tàbí tó jẹ́ pé àwọn ọmọ wòlíì ní wá ta ní tayọ tó jẹ́ pé ti bá gbọ́wọ́ léèyàn báyìí gbogbo ṣíà máa fọ́ dànù ni tó tẹ̀lé pé gbogbo ṣíà tó fọ́ òòrà kọ́kọ́ padà síbẹ̀ pé ẹ wá fẹ́mi ládé bọ̀tẹ̀ lóòótọ́ ìràwọ̀ mẹ́rin péré ló wà lára aṣọ mi bọ̀tẹ̀ ilé ẹ wá dárawọ̀ bo lẹ́gbàdẹ́lẹ́ ló ń change adé everyday yìí ọlọ́run ẹ má bínú kò yé mi ní o wọ́n á lè ṣí kámẹ́rà fún ẹ pé gbogbo àwọn nǹkan tó ń ṣe gbogbo àwọn ibi tó yẹ kó ti wọ́ wo bó ṣe ń fi ààwẹ̀ di bó ṣe ń fi ṣóòru di bó ṣe ń fàdúrà di bó ṣe ń fi gbogbo ẹ̀ di àwọn akọni nínú ìgbàgbọ́ àwọn ẹni tá a fọkàn sí tá a kà sí tá a ti ẹ̀wọ̀ ọ̀dọ̀ ẹ̀ rárá tá a wò pé ó lọ kò ní túmọ̀ tọ́lọ́ ń sọ pé òde pé lágbájá mímí nínú kan ṣó etí ẹ̀ jìnnì kò gbọ́ wàásù mi tó o mọ̀ pé akọni lọ́lọ́run yẹn kò pè a gbọ́ nípa bàbá general evangelist CAC worldwide mo fẹ́ràn ìránṣẹ́ ọlọ́run yẹn gan gidi ó nígbà kan tó jẹ́ pé nígbà táyé ò tí ì mọ̀ báyìí tó sick kò rẹ́ni ràn ọ́ lọ́wọ́ ó ti wá rò pé àsìkò ti tó ni inú yàrá ló wà ńbẹ̀ tí àìsàn ti ń jẹ ẹ́ lọ tó ti wò pé wo ọlọ́run máa mú mi lọ èyí tá a ṣe yìí náà tó kò mọ̀ pé òun tiẹ̀ ti ṣiṣẹ́ pọ̀ lára pé ọpẹ́lọpẹ́ ọmọ rẹ̀ kan nínú olúwa Bísí Aláwìyé tó máa ń kọ́ ni lọ́lọ́run kọ́ tarí ìdìbọ́nà wọ́n àti pé àrí bàbá ń ta láti fi nípa bí ibo ló bá wà lọlé lórí bàbá ní àìsàn ló kọlẹ̀kọ̀ bàbá kí ló ṣẹlẹ̀ ẹ sọ ẹgbẹ́ tí bàbá sọ ó ní ẹ lórúkọ Jésù òpè ò ní pa wá o ó ní ọmọ kò ní ìlú kó gbé mi lọ́bì kankan mo ti já ìjà rere tí ìgbàgbọ́ mo ti ṣe èyí tí a fi rán mi sí ayé ẹ sọ fún gbogbo ènìyàn pé akọni kan lọ nìyẹn wò pé akọni ibo ló ń lọ ẹgbẹ́ bàbá ẹgbẹ́ kiri ọlọ́run ló ní kí ẹ̀mí yẹn wọnú irú àwọn ọmọbìnrin yẹn ẹgbẹ́ wọn ó dá hospital náà rú bàbá akọni gbogbo àṣebàbò tiẹ̀ ti ṣe kọ̀ọ̀kan ká ní pé ẹni yẹn náà kọ̀ lọ gbarú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kókò wò pé akọni lọ lóòótọ́ tó kú tó bá dọ̀rọ̀ ọlọ́run á mìírí pé mà ṣe a ti kọ́ nípa tiẹ̀ pé ìwọ ló máa wọ bàtà Babalọ́lá á di ọwọ́ ọmọ rí ni pé yéè a ti kọ́ nípa tiẹ̀ wípé wo ohun tó bá ṣe wo ilé epo tó bá ní wòjọ tó bá dálẹ̀ wo orí tó máa wòsàn wo ayé tó ń ké pé ta ni wòlíì wa rán sí wa wo ó dẹ̀ fi ignorant ó fi para ẹ̀ dà wẹ́ ó káàbọ̀ ó lè má ṣe ráwọ̀ kan lára aṣọ wọn. ní 2007 tí mo kọ́kọ́ mọ bàbá yẹn ta pàdé wọ́n ní wọn ipò wọn flat ṣùgbọ́n sìn kò síwọ́ àwẹ̀ tó lè gbà wọn láti ta ipò wọn yọ wọn á máa gbọ́ gbogbo ibi tí fídíò yìí bá dé ọlá ti kò síwọ́ àwẹ̀ tó lè gbà ọlá kì í ṣàjẹjù tó bá jẹ́ èèyàn tó ń jẹun yànmùyànmù á máa gba wọ́n ti jẹun yó no ó nígbà kan tó lù wá sọ wípé kí n wò ó
pé ó máa ń fi àwẹ̀ ṣe rẹ̀ léṣe láti fi gba nǹkan lọ́wọ́ òun Ọlọ́run ní tóun bá fẹ́ fún máa pé mí ní gbàṣẹ ohun tí tó bá fún mi nǹkan ò dẹ̀ ń tètè tẹ́ bàbá lọ́rùn ohun tí tó bá rí rìsọ́ọ̀tì mi tí ọ̀bá rí ìtàn àwọn ọlọ́sẹ̀ ní ìgbàṣẹ bọ́ tí ó ti ń juwọ́lẹ̀ ẹ wo nígbà tá a dẹ̀ ti parí 100 days ẹ wo kọ́lọ́ nítorí ọlọ́run bá wù kó ṣe tó bá wù ẹ wo ọmọ tí mi lè para mi òun ṣàkọni nínú ìgbàgbọ́ ni àwọn akọni nínú ìgbàgbọ́ ẹ mọ̀ tó ń pè ní akọni ni pé nínú kó o ṣí ọlọ́run tàbí kó o pa mí ó máa mú kan bẹ̀ ọlọ́run kìí dé fẹ́ pa àwọn ọmọ ẹ̀ ìwé àwọn tọ́lọ́run fẹ́ nìyẹn ìrẹ́ àwọn tó lè ní ayé fún ọlọ́run kìí ṣàwọn pé ẹ wo tí ẹ ti sún mi ní olè ṣé kí ní olè àwọn akọni nínú ìgbàgbọ́ ẹ wá wò lónìí bọ́lọ́run ṣe bẹ̀rẹ̀ sí lòun káàkiri ẹ wo iye orí ẹ wo iye àwọn àgbọ̀n tó dọlọ́mọ lára ẹ̀ ní kí ló ń kó òṣèré yìí Ọpẹ́yẹmí Ayéọ̀lẹ̀ ló ti dọlọ́mọ láyé ẹ wo àtìgbà tọ́mọ obìnrin yẹn ti ní start àṣekù bímọ káwá jẹ́ pé ó ti lọ parẹ́ ẹ̀dánù nítorí àìsàn kan pé akọni kọjá lọ láìmọ̀ pé kò tiẹ̀ kọ́ nǹkan kan gbà yẹn ọlọ́àkọ̀ sọ pé òun ṣàkọni o krọ́là àwọn tó ń ránú ìgbàgbọ́ ni ẹ ti gbélé sínú wọn ó ní wọ yàrá akọni Babalọ́lá gbà mí rí pé ìwọ́dẹ̀ ni mo ní o máa wọ bàtà mi o ṣùgbọ́n ó ṣẹlẹ̀ ọlọ́àdẹ̀ wẹ̀lú ọlọ́run ń pààrọ̀ èèyàn o kò ní pààrọ̀ wa lórúkọ Jésù sóhun tí mò ń sọ ní pé àwọn akọni Bíbélì sọ fún wa wípé Nóà nípa ìgbàgbọ́ ohun tí kò ṣẹlẹ̀ rí ọlọ́run dẹ̀ sọ fún ó dẹ̀ gbàgbọ́ ó dẹ̀ bẹ̀rù ọlọ́run pé yé ẹ má fún mi pa yẹ́rẹ́ òjò rọ̀ rí láyé ìgbà yẹn ìrìgàn òjò rọ̀ rí so ìrìkọ̀ ló máa ń sẹ̀ láti rin ojú ilẹ̀ ọlọ́run ló máa rọ̀ òjò débi pé kò ní sẹ́ni tó máa lè yẹ̀ sí ẹni tó bá mọ̀ wẹ́wẹ́ á kú sínú omi yẹn o ò ní mọ̀ wẹ̀ títí kó mọ̀ wẹ̀ tẹ́ja bẹ́ẹ̀ nítorí inú omi lẹja gbé nínú àbá bẹ̀rù ọlọ́run pé yé ẹ lè má ṣe nǹkan báyìí ọlọ́run ní solution fún ayé nígbà yẹn ní pé lọ́kọ̀ ọkọ̀ ìgbàlà ọlọ́run ò fún Nóà lówó owó igi owó ìṣó owó ta ẹyin ẹ̀ tí ẹ̀ ṣíròdé gbogbo bẹ̀yẹn ṣó easy ni gbogbo wẹ́yìn máa ra everything ra ṣízù ohun tó fi ń fàájì gbogbo ẹ̀ ó yẹ tó bá jẹ́ wọ́n kọ́ ó mọ ohun tó máa ṣe ni tọ́lọ̀ máa sọ pé ìyá tèmi ta mo fẹ́ lù ẹ́ mo fẹ́ rán ẹ kó jẹ́ ìlú wọn ni mo fẹ́ rán ẹ lọ sí ìlú yín mo fẹ́ lọ fi ẹ́ mi ìlú rẹ̀ Olúwa mo ti gbọ́ o mo ṣetán láti lọ o ṣùgbọ́n owó mọ́tò dà ìwọ náà Ọlọ́run ẹ rí gbogbo kì í ṣe pé mi ò lọ o but owó mọ́tò ní kẹba wá owó mọ́tò gún àwọn kan mi ì dẹ̀ fẹ́ dé sínú abúlé wa yẹn because àwọn àjẹbẹ̀ yẹn Ọlọ́run ó ti jí ẹ lọ́dọ̀ mọ́ pé mi ì fẹ́ jẹun tó le jọ̀gẹ̀dẹ̀ lọ àníkejì Ọlọ́run máa fowó tí máa fi gba hòtẹ́ẹ̀lì so mo fẹ́ máa ṣẹ́gẹ́ kí lè ráyè concentrate náà ni kí iṣẹ́ yẹn lè rọ̀ mí lọ́rùn náà ni Ọlọ́run o kí lè ráyè máa ka Bíbélì because èèyàn gbọ́dọ̀ múra dáadáa àníkẹta Ọlọ́run ṣe rí àwọn aṣọ tí mo ní gbogbo àwọn aṣọ mi ò ju 4 lọ kò ní pọ́n ìwọ náà lé Ọlọ́run ìwọ náà jẹ́ ká dálẹ̀ ká túṣà kí n wá máa wọwọ́ àwọn aṣọ yẹn lọ sí ó máa dàbí pé mo dẹ̀ máa nílò microphone àti speaker ńlá Ọlọ́run máa dẹ̀ tún nílò bóyá bá rówó kí n lọ sí ọjà that's Èkó lójú ọlọ́bùn àwọn bàtà gidi Ọlọ́run jẹ́ mọ̀ kí n ṣáná wo àdúgbò wa yẹn kọ́ mọ̀ pé yes ọmọ ológo gborí wọlé wọ́n tó gbogbo ẹ̀fọ́ náà láti sọ pé lórí kó o dẹ̀ lọ sí kíní Ọlọ́run kì í ṣe pé mi fẹ́ lọ o bọ́tò tó máa ná mi nìyẹn àìmọye àwọn tọ́lọ́run rẹ wá sálá pẹ̀rẹ̀ tán wọ̀ bẹ́ẹ̀ ni mo sọ àwọn pásítọ̀ kan wà tó jẹ́ pé tó bá ti jáde Bible school báyìí àìdà kọ́ lọ bá ọ̀rẹ́ wọn tàbí kọ́ lọ bá nǹkan lọ yá owó wọn á fi nǹkan dúró so wọn ò ní dúró lálápẹ̀rẹ̀ because wọn ò ní rówó wọn padà wọn ò ní rówó wọn á lọ sí bí Ìkẹjà bí Màgódò bí kíní even though kó má ju bí kékeré lọ wọn máa rẹ́ǹtì ní 2 million ní Màgódò wọn mọ̀ pé téèyàn 2 mẹ́ta bá ti gbórí wọlé àwọn máa rówó àwọn padà lè rí wọn kí ló fẹ́ wá ṣe
mi ìfẹ́ dárúkọ àwọn ministry kan ẹ lọ wò wọ́n ẹ̀ lè rí wọn ní wọ́n ṣe tàn ká ẹ̀ lè rí wọn ní Kétu Alápẹ̀rẹ̀ kí ló fẹ́ wá ṣe ń bẹ̀ ló lẹ fẹ́ fún wọn wọ́n máa ní kọ́kọ́ lọ spy àdúgbò yẹn wò lọ ní ọdún jíò ọkọ sọ pé pápá a lè rówó wa ń bẹ̀ yẹn o pápá ṣe bá ráwọn tó wà ń bẹ̀ àwọn bí iye onígàrí onítọ́kí télọ̀ aláṣọ àwọn shoemaker gbogbo àwọn tí ẹ wò wọn ní fowó gidi lẹ o wọn ní fowó gidi lẹ gẹ́gẹ́ máa mú nǹkan tó tóbi bọ̀ ní máa di 200 500 sáà ẹ̀dì ẹ̀mọ́ yìí ta fẹ́ ra property ń bẹ̀rẹ̀ so wọn ò lè owó tẹ́ sọ pé a máa rí láàrin pé ẹ fẹ́ kárí bí 200 million láàrin oṣù mẹ́ta sáà a lè rí ẹ jẹ́ ká lọ sí bírú Màgódò yẹn ibùdó kó tiẹ̀ jẹ́ any property kan jẹ́ pé 1 billion lọ fẹ́ ta ẹ má wọrí sáà ìyẹn ló máa ń ṣe pé kẹ́ máa rí branch wọn ní ipò ẹ lè rí o ẹ lè rí because wọ́n máa ní kọ́ ẹ lọ wo àdúgbò yẹn wò mọ́tò wo ló ń jáde ńbẹ̀ tó ń wọlé ńbẹ̀ àwọn olópọ̀jù ńbẹ̀ mákẹ́ẹ̀tì wo ló jẹ́ ìgbàlódé tó wà ńbẹ̀ lọ wo iye ilé tó wà lọ wo àwọn ilé tó make sense tó wà ńbẹ̀ àwọn ilé ìgbàyé Awólọ́wọ̀ ló wà ńbẹ̀ wà gbọ́ Ọlọ́run rán mi lọ́bẹ̀ yẹn vision mi ò gbà bẹ̀ yẹn Olúwa ní kí n lọ raise àwọn billionaire Olúwa ní kí n lọ raise àwọn kinní kan àwọn tó ti wà raise tẹ́lẹ̀ á tún bá wọn raise ẹ̀ sókè sí àwọn akọni nínú ìgbàgbọ́ àwọn tó yẹ pé yes Lord anywhere tó bá rán wọn lọ inú igbó inú agijù inú ẹni tiẹ̀ Olúwa tó bá ti jẹ́ wọlé Ọlọ́run dẹ̀ máa ń dúró ti ọ̀rọ̀ ẹ̀ tó bá jó lóòótọ́ tí wọ́n dúró bí akọni ibẹ̀ yẹn máa di ọjà ewu bá àwọn ọ̀rẹ́ṣẹ́ Ọlọ́run Adébóyè èyí tẹ́ bá mọ ibi tó wà sí tí ibẹ̀ yẹn dùn sí táwọn ẹ̀jẹ̀ everybody ló ń kọ́lé síbẹ̀ o ò lè láìkì ibẹ̀ yẹn èmi lè mo ti witness ẹ̀ dáadáa nígbà tí wọ́n ti sì lè gidi ńbẹ̀ yẹn tó bá ti dago méje báyìí gbogbo ibẹ̀ yẹn máa ṣókùnkùn tá a bá gba charlotte mẹ́ kándù mò ń sọ ibikíbi tí fọ́nrán ìbàdí wọn á mọ̀ pé mi ò parọ́ kándù lọ́ máa wá fún wa pé ká fi tọ́nà ká máa fi rí ìrànjọ́ ọjọ́ kejì níbẹ̀ yẹn ibẹ̀ yẹn máa dá ibi tó fi ń ṣe tó jẹ́ ibi tó ń kérò sí ńgbà yẹn tí bàbá sọ pọ́ pè ní ẹ̀dìyẹ ẹni tó pè ní ẹ̀dìyẹ ò parọ́ ó kọ̀ ṣọ̀rọ̀ sọ ni yes ibomi bíi mélòó ni òun ló wà níbi ojú títì ẹ̀ ní ìsìnkẹ́ bá débẹ̀ yẹn sì wọ́n ti fi ṣe ṣọ́ọ̀ṣì àwọn ṣí àdídúró dolúwa wait upon the Lord ló wà bẹ́ẹ̀ kò ṣe ò lè fẹ̀yìntì tó bá fẹ̀yìntì wàá gbókìtì sódì kejì ní kíbo ló ti fẹ́ sùn èyí tó yẹ kó fẹ̀yìntì eléyìí tó máa sùn sí yẹn no púpìtì máa bu àwọn atẹ́gùn ojú títì yẹn máa bu púpìtì yẹn bọ̀tẹ̀ wá wò ó sí wọ́n dúró nínú ẹ̀fọn nínú òtútù ọjọ́ ejò ń kọ́ ọjọ́ gbogbo àwọn nǹkan búkúbúkú gbogbo wọ́n dẹ̀ ẹ̀ wá wò lónìí àwọn akọni nínú ìgbàgbọ́ nígbà odò ọbẹ̀ tọ́ làwọn kan ṣe step down orí wọn fẹ́ step down ṣáwọn lè fèsì àwọn ẹbọra àwọn àlùjọ̀nù tó wà bẹ́ẹ̀ yẹn gbà yẹn àwọn ẹ̀mí tó ń mu ẹ̀jẹ̀ lójú títí Ìbàdàn téèyàn bá ti ń lọ Ìbàdàn láyé ìgbà yẹn àwọn èèyàn máa ń gbàdúrà ní wàá lọ rí wàá bọ̀ rí because accident burúkú tó máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn international demons tí wọ́n máa ń mu ẹ̀jẹ̀ wọ́n lé gbogbo wọn dànù wọ́n wá rí àwọn ilé ńláńláńlá báwọn governor president senate minister house of rep wọ́n kọ́lé síbẹ̀ lọ́wọ́ ń ṣírò pé bàbá yìí níye tó máa rí ó yẹ kó step down wọ́n fẹ́ para wọn dà wọ́n fẹ́ para ó yá ìwọ náà ṣírò ara rẹ wo bó ṣe ń jìyà lórí ọmọ tó ń jìyà lórí iṣẹ́ tó ń jìyà lé ọkọ kówó wá dé tán kẹ́nìkan wá ṣẹṣẹ̀ ṣoṣooṣo kó wá sọ pé sún sẹ́yìn mo mọ̀ pé irú tailor ń sùn ó máa ṣàdúrà fẹ́ni ẹni a gbé ọwọ́ mímọ́ sókè sí Olúwa ọkọ mi president ti ń lu ọkọ mi ń sìn president ọkọ mi ti ń bá president wọlé jáde ń sìn so kọ́ president wá sọ yé pé kí ọkọ ẹ̀ mú best lady wá kẹ́nìkan wá ẹni tó pọ́n rò tí òyìnbó dùn lẹ́nu ẹyẹyẹyẹyẹyẹ bí ìgbà téèyàn fi mọ́mọ́ ìjẹ̀kọ́ kó wá bí àtìǹgà ó ní irú yín ò fìtì láti máa tẹ̀lé irú máa àwa ní kálẹ̀ ó láwọn òyìnbó kan tí president fẹ́ gbọ́ mo mọ̀ pé tailor very nice girl ó máa sún sẹ́yìn pé wẹ́ẹ́ ìfẹ́ tìrẹ ní ká ṣe láyé bí a ti ń ṣe tí ò bá ti ní disturb fóònù mi ọkàn mi á balẹ̀
mo jẹ́rìí ẹ̀, ó máa pe fóònù yẹn ni. Bàbá bàbá ẹ fún mi ní àwọn àdúrà kan náà, ó ti ṣẹlẹ̀, wọn ò ní jẹ́ èṣù. Bó ṣe rí nìyẹn, ó jìyà lórí ọmọ tán, ẹnìkan wá dé, wá ní èmi ní godmother ẹ̀, torí náà ìwọ tó dẹ̀jẹ̀ sí lójú sún sẹ́yìn. Pẹ̀lú àgbẹ̀, àdúrà, ìṣòro gbogbo tó ń ṣe. Àwọn akọni nínú ìgbàgbọ́, kí ló sọ ọ̀dọ́mọkùnrin èyí di akọni tá a pè nínú àyè? Àkọ́kọ́, ìbẹ̀rù Olúwa. Ẹ sọ pé ìbẹ̀rù Olúwa. Bíbélì sọ pé ìbẹ̀rù Olúwa ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Ohun tí ò tí ì ṣẹlẹ̀, Ọlọ́run dẹ̀ sọ fún dé, ó tó báyìí ni. Olúwa ló yá lọ kan ọkàn, ó dẹ̀ bẹ̀rẹ̀. Ìbẹ̀rù Ọlọ́run. Ìbẹ̀rù Ọlọ́run. Àìní ìbẹ̀rù ló sáyé di bá ṣe wà. Ẹ wo gbogbo ẹ̀. Ẹ wo gbogbo ẹ̀ bó ṣe ń dùn báyìí. Ká má sọ mi. Ní ìbẹ̀rù Olúwa. Àwọn tó ń fi ìyà iná jẹ wá, àwọn níná. Àwọn tó ń fi ìyè epo jẹ wá, àwọn lépo. Kọ́ba lè máa sọ pé the richest kìnnìkan in the over, the first president that have 30 trillion pounds. Kí ló fẹ́ fi ṣe? Ẹ wo àwọn owó yẹn, ẹ wo bó ṣe ń kó sínú warehouse, inú ìsà òkú, inú tọ́lẹ́ẹ̀tì, ilé tó ó dẹ̀ ń bàjẹ́ síbẹ̀. Wọ́n á kú, àwọn èèyàn nímọ̀ pé ó wà bẹ́ẹ̀, á dẹ̀ jẹrà síbẹ̀. Ẹ wo iye ìyà tí wọ́n fi jẹ ọ̀pọ̀lọpọ̀ orí lónìí. Àwọn èèyàn wá sọ wọ́n di yahoo, oṣólẹ̀, olè, wọ́n lọ ń jí gààrí, wọ́n lọ ń jí pọ́ọ̀tù ọbẹ̀. Kéèyàn má lè gbé pọ́ọ̀tù ọbẹ̀ sí kíní kó tó wọlé jáde, efele, ó ti lọ nìyẹn. Wọ́n wá mú ọmọ kan, wọ́n mú un lẹ́yà ìpẹ́ yìí. Ìyá ẹ̀ máa lọ ń ṣe àwọn tó ń túlé ṣe fún yàn, so tó máa tọ́jú ilé fọkọ́tà gbogbo ẹ̀. Ìyá ẹ̀ dẹ̀ máa mú dáná, ọmọ just 18 years. Lọ́jọ́ kan, ìyá ẹ̀ wá wò pé òun fẹ́ lọ ṣiṣẹ́ ń bù mí pé kó lọ tú ilé yẹn ṣe. Ó dẹ̀ dọ́dọ̀ ẹni yẹn, lájà lẹ́ni yẹn. Ó wá bá pé ó ṣẹ̀ṣẹ̀ ra fóònù 80,000. Lójú ẹ̀ bá wọ fóònù yìí. Nígbà tó ṣiṣẹ́ tó máa ṣe tán, ló bá lọ pe ọ̀rẹ́ ẹ̀ kan wá, káwọn tó wá ṣiṣẹ́ yẹn, wọ́n gba fẹ́ǹsì, wọ́n fò wọlé. Ìyá oníyà, ìyá arúgbó alárúgbó, wọ́n dẹ̀ mú nǹkan, wọ́n fọ ọmọ ìyá yẹn lórí, wọ́n pa á. Nígbà tó pa ìyá yẹn, wọ́n mú fóònù yẹn, fóònù 80,000, ó gba ẹ̀mí ìyá oníyà. Tó ṣẹlẹ̀ recently ni o, wọ́n lọ bá mú fóònù yẹn. Ńgbò ya àwọn ọmọ tí wọ́n máa ń wà lọ́dọ̀ ìyá tí ó jẹ́ bí àwọn ọmọ girama, làǹgbà táwọn yẹn tó ìyá ò jáde síta, wọ́n lọ wò ìyá nílé, wọ́n rí ibi tí ìyá tó dojú bolẹ̀ sí tọ́tí pa sílẹ̀. Wọ́n wá kọ́kọ́ rẹ̀ pé kí ló ṣe ìyá yìí? So wọ́n kọ́ rẹ̀ pé bóyá àìsàn àgbà kọ̀ọ̀kan gbà tó máa notice, wọ́n wá rí pé kò sí fóònù wọ́n ìyá ìṣẹ̀ṣẹ̀ rà ní ọ̀dọ̀ ẹ̀, definitely àwọn olè ló wá attack. Wọ́n fi tọ́lọ́pàá létí, làwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ investigation. Ta ló wá bí? Ta ló máa ń wá bí? Ta ló máa wá ń túlé ṣe nǹkan kan gbá ni? Later wọ́n wò pé ọmọ yẹn ló ṣiṣẹ́ yẹn. Wọ́n mú ọmọ yẹn pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀. Fóònù ọ̀nà ìṣègbógbó yóò ta ó fẹ́ máa lò. Kò dẹ̀ pa ilé ẹlẹ́ni dà. Ó pa ìdílé kan lẹ́kún nítorí fóònù 80,000. Ìtì ń ṣe iPod, kì í ṣe iPhone. Àwọn fóònù ìṣẹ̀pẹ̀kẹ́rì kan tí ò ní tù, kò dẹ̀ wéṣì ẹ̀mí ẹlẹ́ni. Nítorí ẹ̀rọ nígbà mìíràn ká máa kẹ́kọ̀ọ́, ó bá fẹ́ sùn, tilẹ̀kùn ilé ẹ̀ ti látẹ̀yìn. Torí òmẹ́ni tó jẹ́ pé ibùdó pálásà tó ń gbé kiri, òmẹ́ni tó ń wò mọ́ ẹ lọ́wọ́ pé eléyìí máa wọ́ tó 10,000 lọ́jà o. Nítorí bí ti ṣe ń pa ayé, ẹnìkan ó dẹ̀ lọ nítorí ó lè lọ pa ẹnìkan, wọ́n ní kó lọ pa ẹnìkan, ó dẹ̀ lọ pa ẹnìkan, wọ́n dẹ̀ fún 4,000, ó dẹ̀ yálé ẹlẹ́bà, ó dẹ̀ jẹun tì 4,000. Kò dẹ̀ mí, kò dẹ̀ sọ pé bóyá ìyẹn 4,000. Torí bó fẹ́ jẹun, bó fẹ́ jẹun o, 4,000. Èyí ló lọ́ fún ẹ 4,000. Kò dẹ̀ mú ẹ odidi ẹ̀ kó gbá dànù. Nítorí àìsí ìbẹ̀rù Ọlọ́run ni. Àìsí ìbẹ̀rù Ọlọ́run. Bó ṣe ń lọ káàkiri nìyẹn o. Àìsí ìbẹ̀rù Ọlọ́run. Ẹ wo pásítọ̀,
tó ní torí pé ṣọ́ọ̀ṣì ò bùn, àwọn méjì lọ́jọ́ dá ṣọ́ọ̀ṣì ilẹ̀, ṣọ́ọ̀ṣì wà bùn. Wọ́n wá sọ pé ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ bàbá kan, pé wọ́n júwe bàbá kan pé bàbá yẹn máa bá wọn ṣe kí ṣọ́ọ̀ṣì lè bùn. Wọ́n dẹ̀ lọ. Òun àtọ̀rẹ́ tó jọ dá ṣọ́ọ̀ṣì ilẹ̀ àtìyàwó ọ̀rẹ́. Nígbà ó débẹ̀ bàbá ní, ìgbà tí bàbá yẹ̀ wò, bàbá sọ pé ṣọ́ọ̀ṣì yìí máa bùn ṣùgbọ́n orí ẹ̀yin méjì ni ó bá mu, orí ẹ̀yin tó kù ò bá mu. Ó pa àwọn méjì sẹ́yìn pé ṣe rí ọ̀rẹ́ ẹ̀yin òun la máa lò tá máa fi bùn ṣọ́ọ̀ṣì. Báwo lẹ ṣe máa wọ̀rí iṣẹ́ ti gbà, wọ́n ti gbà. Ìyàwó ọ̀rẹ́ àti ẹnì kejì àti pásítọ̀, wọ́n lo pásítọ̀ kejì, wọ́n lọ róúnjẹ, wọ́n gbé fáwọn mẹ́tẹ̀ẹ̀ta. Bó ṣe jẹ́, wọ́n ti fi oògùn oorun sí ti ẹnì kẹta. Bó ṣe jẹ́ tó sùn lọ ni wọ́n fún lọ́rùn pa, wọ́n gé gbogbo pieces ara ẹ̀ pé kó tán rin ọkàn mọ́ ẹnu ọ̀nà ṣọ́ọ̀ṣì, wọ́n rin ẹ̀dọ̀ máàrin, wọ́n rin ọṣàrin gbogbo ẹ̀. Ó wá wò pé nígbà tóun ti pa ọkọ ẹni yẹn, tẹ́ni yẹn náà dẹ̀ mọ̀ sí jákú máa fẹ́ra, wọ́n fẹ́ra. Wọ́n ti ṣọ́ọ̀ṣì dẹ̀ tí wọ́n ti dálẹ̀, wọ́n ti níbi branch mẹ́ta. Mi wàá mọ̀jà tó rí Ọlọ́run bá fẹ́ ṣe ọmọ tó ń ṣe. Àmọ̀jà tó ṣẹlẹ̀ láàrin gẹ́ẹ̀lì àti pásítọ̀ yẹn. Gẹ́ẹ̀ ló wá tó àṣẹ. Nǹkan báyìí láwọn ṣe. Àìsí ìbẹ̀rù Ọlọ́run. Wàá dẹ̀ dúró lórí ẹran ara àti ẹ̀jẹ̀ ẹnìkejì ẹ nítorí kò fẹ́ dájọ́ ni. Tíjọ tó bá dẹ̀ mọ̀ kó ti sún ẹ, gbá gbogbo míì lọ, kó ní Ọlọ́run mi ò ṣe mọ́, ju kó wá lọ pa èyí. Mo ń sọ fún wa pé àìní ìbẹ̀rù Ọlọ́run lè jẹ́ kẹ́lòmíì máa dúró de ìtawà ń dúró de. Àwọn èèyàn mélòó ló fẹ́ wá, wọ́n lẹ́wọ̀ ẹja kò bẹ́ẹ̀. Àìní ìbẹ̀rù Ọlọ́run. Ìkejì, torí pé oníbẹ̀rù Ọlọ́run ó sọ di akọni. Ìkejì, kíkọ ọkọ̀ ìgbàlà ìdílé tàbí ìran. Mọ iye tó ná ni. Tí n bá gbàṣọ fún ọ kó bá mi ran, ó ní iye tó máa ná ẹ. Mọ owó ọkọ̀ tọ́ náà ní púpọ̀ ni. Kì í ṣe ọkọ̀ tó tóbi ju léyìí lọ ni. Tí ọkọ̀ yìí ò bá fẹ́ tó gbogbo Èkó, á fẹ́ tó Nàìjíríà. Mọ̀dí ọkọ̀ tí gbogbo ayé fẹ́ wà, tí gbogbo ẹranko ayé. Ẹ jọ̀ọ́ ṣé gbogbo ayé ṣọ́ lè gba Èkó yìí? Gbogbo ayé, gbogbo Amẹ́ríkà, gbogbo ṣọ́ lè gba Èkó yìí? Ṣẹ́rí tí wọ́n bá tú gbogbo àwọn ará Ìbàdàn pé kọ́ wọ Èkó yìí, Èkó máa fún. Tí wọ́n bá ní káwọn ará Ọ̀yọ́ náà dára kọ̀ọ̀kan máa bọ̀ lẹ́kọ̀ọ́, kó má kú anybody. Èkìtì, gbogbo everywhere ó yẹ máa bọ̀. Ẹ wò ìṣe làwọn máa ṣe báyìí lẹ́kọ̀ọ́. Èrò tó pọ̀ lẹ́kọ̀ọ́ ló mú gbogbo nǹkan Èkó wọn. Àbí bẹ́ẹ̀ kọ́, tí wọ́n bá joro, nǹkan Èkó ò ní yàtọ̀ sí tèkìtì. Wàá kọ́ ibi tó ti ní atálẹ̀ bọ̀ǹkù báyìí, wàá wò pé so kí ni mò ń fàyọ ni pé ó kan ọkàn fún ìgbàlà. Mọye ọdún tọkàn yẹn náà wọ́n jẹ́ oyíwa pé 120 years 120 years ló fi ń ṣe nǹkan ẹyọ kan. Tó bá ti lọ oko, torí àgbẹ̀ ni, tó bá ti lọ oko, tó bá ti ń dé látòkò á resume sí di ọkọ̀ yẹn. Owó tó ń rí nídìí oko ló fi ń ṣiṣẹ́ ọkọ̀. Ọlọ́run dẹ̀ dákẹ́, ẹ gbójú sókè, Ọlọ́run dẹ̀ dákẹ́ fún 120 years bí ẹ pé kò ní fún ní nǹkan kan. Ìwọ náà ti parí àwẹ̀ àtàdúrà ẹ̀ sì wá dàbí pé Ọlọ́run kò dákẹ́. Mo fọ́ ọmọkùnrin kan, ọ̀rẹ́ mi kan, mo fún láwẹ̀ àtàdúrà. Nígbà tí ò tí gbàwẹ̀ àtàdúrà, ó máa rí àwọn iṣẹ́ kélékélé kan. Nígbà mo wá fi sínú àwẹ̀ àtàdúrà, mo wá ní kí làpẹrẹ tó ń rí. Ó lájọ tó ń ti bẹ̀rẹ̀ àwẹ̀ àtàdúrà, gbogbo ẹ̀ wá búlọ́ọ̀kì pátápátá. Mo ní nǹkan ńlá ń bọ̀. Ìgbà tó wá pè mí láìpẹ́ yìí, oníṣẹ́ kan, iṣẹ́ kan ti wọlé o, àdúrà àwọn ọmọ kó gbọ́ sí o, ilé kan kan gbá ní o. So gbogbo àwọn kélékélé yẹn èṣù kọ̀ fi ń dá ayé ẹ̀ dúró ni, pé kó má bàa fura pé nǹkan ńlá wà wájú. Ẹ gbọ́ mi dáadáa, ẹ wo iye 120 years. Gbogbo bó ṣe ń kọkọ̀ yẹn Ọlọ́run dẹ̀ sọ nǹkan, ó kàn ń wò ni. Ẹ wá wo ibi tọ́lọ́run wá fọ́ nísìn, Ọlọ́run tún wá ń sọ irú igi tó máa fi kàn, igi gófèrè. Ẹ jọ̀ọ́ ṣọ́lọ́run fún lówó kó lọ fún igi gófèrè. Àbí ó máa la igi, akàn igi, ìṣó, gbogbo everything, tẹ̀púlù gbogbo. Àwọn ọmọ wọn bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yẹn, àwọn ọmọ bẹ̀rẹ̀ sí fi wọ́n ṣe yẹ̀yẹ́, wọ́n bẹ̀rẹ̀ sí máa kàn waste time ra wọn ni. Ó dẹ̀ kàn,
ọdún kìíní ọdún kẹwàá 30 years 40 years ọlọ́run dẹ̀dà kó dẹ̀ ń wò báyìí 50 years 70 years 80 years 100 years 110 120 ó parí iṣẹ́ ìbẹ̀rẹ̀ lọ́lọ́ṣẹ́ wà wá ó ti parí ẹ̀gbẹ́ pọ́lọ́mù mọ̀gbà tó bẹ̀rẹ̀ ó yá níwọ̀n tó dẹ̀ tí bó dẹ̀ ṣe ń ṣe ló ń wàásù bó ṣe ń ṣe ló ń wà ní àwọn ẹ̀sọ́ pé ṣó tán ọdún kẹwàá rẹ̀ tó ti ń wàásù ayérayé ẹ̀bọ̀ tó ń ṣe omi ọlọ́run máa rán òjò máa yí o ti yó o ti mutí nǹkan rọ́lù ẹ̀ mo ti máa ń wẹ̀ ti pẹ́ mo ti wò pé ẹ̀mí burúkú kan wà ní ayé ẹ̀ ẹ̀sìn àbùkù ẹ̀gàn tọ́nà bá fẹ́ fúnyàn ní nǹkan ńlá a máa ṣe bẹ́ẹ̀ pé òun ò rí gbogbo wàhálà ẹ̀ a máa dàbí pé kò gbádùn ẹ̀ṣọ́ tó bá máa yọ sí ẹ báyìí gbọ́gbọ́n wà máa gbọ̀n ẹ̀yin náà rí tó padà ṣe fún Nóà ó di akọni nítorí ohun tọ́nà ní kó máa ṣe yẹn tó wá dàbí pé ò tí ì rérè ń bẹ̀ a fẹ́ sọ ẹ̀dà akọni àmì akọni ni tẹ̀síwájú gidigidigidi wà wá ní Wednesday wà wá ní Friday wà wá ní Sunday wà wá láṣálẹ́ náà àtúwá ní kinní kan ṣe ló ń dàbí pé ìṣẹ̀lẹ̀ yìí ò ti pọ̀ jù àwọn èèyàn máa ti ń sọ̀rọ̀ sí mi wọ́n sọ pé ṣọ́ọ̀ṣì ó jẹ́ máa tẹ̀síwájú àmì akọni ni o àmì akọni ni ká ló bá dúró ní kò bá ti bàjẹ́ jù bẹ́ẹ̀ lọ ìkẹta jíjẹ́ olóòótọ́ àti olódodo Genesis chapter 7 verse 1 ó ní Nóà sì jẹ́ olóòótọ́ àti olódodo níwájú Ọlọ́run so o gbúdọ̀ jẹ́ olódodo tó bá fẹ́ jẹ́ akọni nínú ìgbàgbọ́ nítorí pé ó jẹ́ olódodo àti olóòótọ́ ó jẹ́ olódodo àti olóòótọ́ kí ló fi jẹ́ olódodo àti olóòótọ́ gbogbo ohun tọ́lọ́run ní kó ṣe ló ṣe kò jẹ́ kí kankan yọ sílẹ̀ síbẹ̀ ó ní Olúwa sì fún Nóà pé ìwọ wá àti gbogbo àwọn ará ilé rẹ sínú ọkọ̀ nítorí ìwọ ni mo rí ní olódodo níwájú mi ní ìran yìí ẹgbẹ́ sókè ní ìran yìí ó lè jẹ́wọ̀ nìkan lọ́lọ́run rí bí aládùúà ní fámílì ẹ̀ ohun tó mú kó jẹ́ pé kò sí kó má gbọ́ nǹkan báyìí wà wọnú àdúrà lọ́rùn rẹ̀ à ń sọ ẹ̀dá kọ́ni ni ló tó jẹ́ pé ìmìlẹ̀ Ọlọ́run tó wá fi gbogbo ilé wọn jẹ́ ń sùn wọn jẹ́ nísìnyí torí ìwọ nìkan la rí nínú ìran yẹn bí akọni aládùúà bí akọni aláàwẹ̀ bí akọni onísọjí bí akọni tí ń ka Bíbélì bí akọni onífífúnni pé ìwọ nìkan ni mo rí mi ìrẹ́lòmí ẹ wo bí wọ́n ṣe pọ̀ ní ìran yẹn Ọlọ́run dẹ̀ sọ pé Nóà nìkan ló rí torí náà wá ìwọ àti fámílì ẹ̀ nìkan ẹ wọnú ọkọ̀ lọ so n tọ́lọ́run gbélé ẹ lọ́wọ́ yẹn má sọ nù àmì akọni ni ìkẹrin bíbá Ọlọ́run rìn Genesis chapter 6 verse 9 Genesis 6 verse 9 ohun tó sọ dà akọni nìyẹn o ẹ kíyèsí báyẹn pé ṣe rí pé kì í ṣe kó gbà àwẹ̀ o àbẹ́ ẹ̀rí kan sọ pé Nóà sì gbà àwẹ̀ mi sọ pé àwẹ̀ ò dá o àwẹ̀ dá àpapà tọ́lọ́run bá tún ní kó gbà tàbí tó kíyèsí pé ó yẹ kí n gbà ó ti pẹ́ tí mo ti gbà láti fi wá ojú Ọlọ́run sí Genesis chapter 6 verse 1 ní ìwọ̀nyí ni ìtàn Nóà sì ṣe olóòótọ́ àti ẹni tí ó pé ní ọjọ́ ayé rẹ̀ Nóà sì bá Ọlọ́run rìn ìdí tó fi pé tó fi jẹ́ olóòótọ́ àti olódodo ní pé ó bá Ọlọ́run rìn báwo lèèyàn ṣe ń bá Ọlọ́run rìn ààrẹ ẹnìkan tó fi wá sí ṣọ́ọ̀ṣì kíka Bíbélì pa òfin ẹ̀ pa àṣẹ ẹ̀ mọ́ ìtọ́ni ìlànà ẹ̀ ó bá Ọlọ́run rìn mo wá wò pé boni Nóà ti kọ́ àṣírí yẹn ó kọ́ àṣírí yẹn lára Énọ́kù torí ọmọ pé Énọ́kù bá Ọlọ́run rìn Ọlọ́run sì mú lọ òun náà wá bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run rìn ìyẹn túmọ̀ sí pé o lè bá Ọlọ́run rìn àìdá Ọlọ́run tó rí tàbí Ọlọ́run àìrí tí ń ṣiṣẹ́ rírí o lè bá rìn tó bá lè pa àṣẹ ẹ̀mọ̀ èyí tó kẹ́yìn ìfifúnni lọ́nà tó yàtọ̀ ẹ sọ pé ìfifúnni lọ́nà tó yàtọ̀ tẹ́ bá wo Genesis chapter 8 ìfifúnni lọ́nà tó yàtọ̀ ó ti rẹ́nìkan tó fi fún Ọlọ́run tá pè ní Ébẹ́lì ó rí pé mo fẹ́ ṣe tọ̀dọ̀ mi lọ́nà tó tún yàtọ̀ ẹ wo Genesis chapter 8 verse 20 to 22 Nóà sì tẹ́ pẹpẹ fún Olúwa kì í ṣe Ọlọ́run ló ní ó tẹ́ o ó sì mú nínú ẹranko mímọ́ gbogbo àti nínú ẹyẹ mímọ́ gbogbo ó sì rú ẹbọ rẹ sísun lórí pẹpẹ náà Olúwa sì gbọ́ òórùn dídùn Olúwa sì wí ní ọkàn rẹ̀ pé èmi kì yóò sì tún fi ilẹ̀ rí nítorí ènìyàn mọ́ nítorí èrò ọkàn ènìyàn ibi ni láti ìgbà èwe rẹ̀ wá bẹ́ẹ̀ ni èmi kì yóò sì tún kọlu ohun alààyè gbogbo mọ́ bí mo ti ṣe níwọ̀n ìgbà tí ayé yóò wà
ìgbà irúgbìn àti ìgbà ìkórè àti ìgbà òtútù àti ooru, ìgbà ẹ̀rùn àti òjò àti ọ̀sán àti òru kì yóò sì dẹ́kun. Ẹ gbójú sókè. Ẹyẹ mímọ́ gbogbo, ẹ wo iye ẹyẹ tó kó jọ, ẹyẹ mímọ́ gbogbo, ẹranko mímọ́ gbogbo, báwo ló ṣe máa pọ̀ tó? Kó máa dunú ṣọ́ọ̀ṣì lọ. Àwọn ẹyẹ kan wà táà tí èrírí tó ẹ kórí Facebook láti rí, torí ẹyẹ tó wà ń bí ń gbà míì ó yàtọ̀ sí tó wà ní London, tó wà ní London yàtọ̀ sí tó wà ní Italy. Tẹ́ bá fẹ́ mọ̀ ẹ lọ wo àwọn ẹdìyẹ ń gbà mí, ẹdìyẹ kan wà dúdú ni, even though títí dé inú ẹ̀ ó dúdú, ẹyin tó máa ń yín wọ́n jẹ́ oyé wa kó dúdú, ẹdìyẹ yẹn ló wọ́n jù, mo ti gbàgbé orúkọ ẹ̀, òun ló wọ́n jù. Wọ́n máa ń ta ẹdìyẹ kan ní 3 million. Bẹ́ẹ̀ ni wọ́n ní iṣẹ́ tó ń ṣe lára ní agbára gidi gan, iṣẹ́ tó ń ṣe lára ẹyẹ dúdú ni, wọ́n ní iṣẹ́ tó ń ṣe lára ní agbára gidi gan. So àwọn tó ń ṣòwò ẹ̀, àwọn tó lówó lọ́wọ́ ni ẹyọ kan ṣoṣo 3 million ẹdìyẹ ẹyọ kan ṣoṣo. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? So gbogbo àwọn ẹyẹ mímọ́ gbogbo, ẹyẹ tó dáa jù ní gbogbo àgbáyé tó ṣe é jẹ, ó dẹ̀ kó gbogbo wọn jọ. Ẹranko tó dáa jù láyé tó ṣe é jẹ, tó jẹ́ mímọ́, ó dẹ̀ kó wọn, ó dẹ̀ pa lọ́jọ́ kan náà, ó dẹ̀ dáná sun lọ́jọ́ kan náà fún Ọlọ́run lọ́jọ́ kan ṣoṣo. Ọlọ́run rà áńgẹ́lì wá fúnra Ọlọ́run ló wá pé nínú ìta sọ́nsọ́n mú o, lẹ́mọ̀ pọ́lọ́run ìwọ náà máa sí ọbẹ̀ kó jẹ́ kó máa ta sọ́nsọ́n, kọ́nà lè wà máa gbóhùn rẹ̀ kó lè máa sọ pé nítorí ọbẹ̀ tó ṣe yìí èmi ó bùkún rẹ̀. Tó bá lọ sí oúnjẹ kóúnjẹ kankan ní Olúwa wá jẹun, májò yẹ́ ẹ̀lẹ́nu tọ́lọ́ bá sọ pé mo ti yó o. Pé kí ló gbé kalẹ̀, kí ló dé tọ́bẹ̀ ò lépo tí ò níyọ̀ tí ò ní magí, ó ní Olúwa wá jẹ́ bẹ́ẹ̀ náà ni o, bá ṣe ń jẹ́ bẹ́ẹ̀ ni o, tí ẹ jẹ́ kó mú òórùn jáde. Ọlọ́run bàbá wá jẹ, ọmọ wá jẹ, àìmí wá jẹ. Alára ó fi 3,000 sí oúnjẹ ló dẹ̀ báyìí, tá bá wá jẹ́ kó máa fi 30,000 sí ńkọ́, àtúgbò jù báyìí lọ, ó yẹ bless ẹ. So ohun tí mò ń sọ fún àyàn ọmọ Ọlọ́run ni pé ìfifúnni lọ́nà tó yàtọ̀, tó bá jẹ́ pé ó ní bó ṣe ń fọ́lọ́run ní nǹkan tẹ́lẹ̀, wà tún change ẹ̀ ní tínú àṣẹ nìyẹn. Ó ti rẹ́nìkan tó ti fọ́lọ́run ní àwọn ẹran àkọ́bí àní nínú èyí tí ó sanra, so èyí tí ò sanra tó jẹ́ mímọ́ kò fún Ọlọ́run. Òun wá pé no, èmi ò ní ṣe yẹn, àti tó sanra àti tí ò sanra tó bá ṣáà ti dá, tó dẹ̀ mọ́, tó dùn ún wò, tó dùn ún jẹ, tọ́lọ́run máa appreciate. Ó yá ẹ̀yin ọmọ ẹ máa kó wọn jáde. Ó dẹ̀ mọye tó abájọ bóyọ́wọ́ ẹ̀ náà ni Solomoni ti kọ́ àṣírí yẹn nígbà tó fẹ́ fún Ọlọ́run ní nǹkan. Bíbélì sọ pé ẹgbẹ̀rún ẹbọ yẹn kò ní nọ́mbà, thousands of offering ló fi rúbọ fún Ọlọ́run. Ó ní tó máa fún Ọlọ́run tó yẹ pé wàá rò pé pásítọ̀ ẹ̀ ló fún tàbí fi ṣiṣẹ́ fọ́lọ́run, tó yẹ pé Ọlọ́run ló máa wá tàbí eléyìí tó fi ilẹ̀ yìí, pàápàá nínú gbogbo bí nǹkan ṣe rí, ọmọ mo lànà ọlà fún ẹ, ọmọ mo gbé ọ dìde, ọmọ mo ṣe nǹkan báyìí fún ẹ. So ìfifúnni lọ́nà tó yàtọ̀. Ohun márùn-ún yìí òun ló sọ ọ̀dọ́mọkùnrin tá pè nínú àìdí akọni. Àkọ́kọ́ ìbẹ̀rù Ọlọ́run, ìkejì kíkan ọkàn ìgbàlà fún ìdílé tàbí ìran, ìkẹta jíjẹ́ olóòótọ́ àti olódodo, ìkẹrin bíbá Ọlọ́run rìn, ìkarùn-ún ìfifúnni ní ọ̀nà tó yàtọ̀. Ẹ̀yin náà rí nǹkan Ọlọ́run fífún padà, Ọlọ́run fífún ní gbogbo ayé. Pẹ̀lú gbogbo nǹkan tó wà ní ayé mo fún ẹ, ó tún wá bá fi òṣùmàrè dá májẹ̀mú pé kò wá ṣèwọ nìkan ò fún tó ṣe yìí, ó ṣe fún ìran ẹni, ó ṣe fún ìran rẹ ni. Tẹ́rí ọkàn ẹ bá níbi tó wà, sọ mí di akọni. Máa gbàdúrà, sọ mí di akọni. Fún mi lóhun tí máa fi jẹ́ akọni. Fún mi lórí ọ̀fẹ́ akọni. Àwọn tọ́lọ́run wá nìyẹn o, ó ti bẹ̀rẹ̀ àdúrà nìyẹn o. Fún mi lórí ọ̀fẹ́ akọni. Àwọn God's general ló ń pè wọ́n.
àwọn general Olódùmarè. Sọ mí di akọni, fún mi lórí ọ̀fẹ́ láti jẹ́ akọni. Ipò tó wà yẹn ò ní jẹ́ gbàdúrà yẹn. Sọ mí di akọni. Èèyàn ń sùn kó da akọni o. Kéèyàn sùn kí gèlè rọ̀ mọ́ lórí kò lè sọ da akọni láíláí. Sọ mí di akọni. Lórí iṣẹ́ mi sọ mí di akọni. Nínú ìgbàgbọ́ sọ mí di akọni. Nínú ọ̀rọ̀ àjò yìí bí mo ti ń bá lọ sọ mí di akọni, kàn wò pé ní fámìlì wa ṣẹrẹ́ ni ẹ má wẹ́ lòmíì lọ, òun nìkan ni àti rẹ̀ ní tó dàbí ẹ̀. Bold, strong, agile, fervent in the Lord, in prayer, in fasting, in faith. Sọ mí di akọni. Àdúrà ńlá dẹ̀ ni o. Ó ráwọn èèyàn bọ́ ṣe ń rẹ̀wẹ̀sì ní ìgbà àti àkókò yìí. Wọ́n kàn ń kọ̀m̀plé àwọn àwárí tí ò ní ìtumọ̀ torí pé wọn kì í ṣe akọni. Sọ mí di akọni. Nínú ìwà, nínú èrò, nínú ìṣe. Sọ mí di akọni tí kìí fi ṣe òru ṣeré. Sọ mí di akọni. Ààrẹ èèyàn tó yẹ kó lè wàásù àdúrà lórí pẹpẹ ṣùgbọ́n kó lè gbàdúrà ní kọ̀kọ̀. Sọ mí di akọni. Ọlọ́run sọ mí di akọni. Gbàdúrà yẹn dáadáa, ó kù ìṣẹ́jú kan. Sọ mí di akọni. Lórí àwọn ọmọ tó fi fún mi, sọ mí di akọni. Nílé ọkọ tí mo wà, sọ mí di akọni. Ládùúgbò tí mo wà, sọ mí di akọni. Ọlọ́run máa ń kó àwọn nǹkan tó tangible lé àwọn akọni lọ́wọ́. Ó máa ń fi àwọn nǹkan kan sí àkàtà àwọn akọni. Irú bó ṣe fi ọkọ̀ ìgbàlà sí àkàtà Nóà, ó rí pé akọni lélẹ̀. Ó dẹ̀ fi ọkọ̀ ìgbàlà ayé ìgbà yẹn tó túmọ̀ sí Jésù, ó dẹ̀ fi sí àkàtà ọmọkùnrin kan àti ìdílé rẹ̀. Sọ mí di akọni. Bó ṣe fi àpótí ẹ̀rí sí àkàtà ọ̀dọ́mọkùnrin yẹn ibi jódómù pé bá mi tọ́jú èmi Olódùmarè tí ó lè ṣètọ́jú mi nítorí pé ó jẹ́ akọni ni. Sọ mí di akọni. Gbàdúrà yìí dáadáa. Tó bá ká ọ lára ó yá dìde lórí ẹsẹ̀ rẹ̀, máa di eyín mọ́. Sọ mí di akọni. Sọ mí di akọni. Kó má bàa sún mi, kó má bàa rẹ̀ mí, kí n lè ní rìsọ́ọ̀tì ohun tí mò ń fẹ́. Sọ mí di akọni. Àwọn akọni ò juwọ́lẹ̀ o, wọ́n ń juwọ́lẹ̀ rárá. Dé yín mo kù ṣẹ́jú díẹ̀ lórí àdúrà yẹn. Akọni kì í juwọ́lẹ̀. No retreat, no surrender ni. Sọ mí di akọni. Kádùá mi má bàa já sásán, kí ìrìn àjò mi pẹ̀lú rẹ má bàa já sásán. Sọ mí di akọni. Sọ mí di akọni. Jésù Olúwa wa.